Mo kí ẹni tó bá wo ètò mi, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wa níkẹ́ ọlá ìkígẹ̀ ìkẹ́ẹ̀yẹ. Ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire, mo ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yẹ ẹ̀làbọ́ ṣíṣe fún gbogbo wa pátápátá. Mo ti fẹ́ dá sí ọ̀rọ̀ yìí láti bí ọjọ́ mẹ́ta ṣùgbọ́n kò sí àyè fún mi. Mo tiẹ̀ ti ṣe fídíò kan ṣùgbọ́n mo ń sùn nínú fídíò yẹn, so kò ń ṣe fídíò tí mo lè post mọ́ láti delete ẹ̀. So lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Aláàfin Ọ̀wọ́adé àti bàbá wa Onírìṣà ni mo fẹ́ sọ. Ọ̀rọ̀ yìí kò pọ̀ púpọ̀. Àwọn kan sọ pé bàbá wa Onírìṣà kí wọ́n fi ọwọ́ àlàáfíà wọ́n fi gbé microphone fún bàbá wa Aláàfin Ọ̀wọ́adé. Eléyìí túmọ̀ sí pé a mọ nǹkan tó ń pè ní àṣà mọ́. A mọ nǹkan tó ń pè ní àṣà. Aláàfin Ọ̀wọ́adé àti bàbá Onírìṣà àgbà ni wọ́n. Kódà wọ́n lè má máa lo táàmù Òṣùgbó ní Ọ̀yọ́ àbí nífẹ̀ẹ́ ṣùgbọ́n àgbà Òṣùgbó ni wọ́n. Àwọn àgbà Òṣùgbó ọwọ́ àlàáfíà ló máa fi ń fúnra wọn ní nǹkan. Kò kí ń ṣe èèwọ̀. Eléyìí táwọn nǹkan tẹ̀ ṣe sọ pé left ni bàbá. That is the culture and that is the tradition. Ní ìlú òyìnbó tá a wà yìí, wọ́n ń pe àwọn kan ní lord. Àwọn lord yìí, àwọn ló wà pẹ̀lú ọba. Tí àwọn lord yìí tó bá fẹ́ wọ House of Lord, wọ́n máa kanlẹ̀kùn wọn lẹ́ẹ̀mẹ́ta kó. Tó bá gbà wọ́n á ẹ̀yìn ló máa fi wọlé. Tó bá dẹ̀ fẹ́ fúnra wọn ní nǹkan, ọwọ́ òsì náà fi máa ń fúnra wọn ní nǹkan. Ìyẹn àwọn tó ń pè ní lord. So àwọn lord yẹn náà ló fẹ́ dàbí àwọn Òṣùgbó àbí bẹ́ẹ̀ yẹn náà ní ọ̀dọ̀ wa, àbí tó máa ń pè ní ògbóni. Àwọn ògbóni ìlú, àwọn tó ń bá ọba ṣèlú bẹ́ẹ̀ ni. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé láti wá máa rant, kì í ṣe mùsùlùmí láti ilẹ̀ àjẹ́, kì í ṣe Christian, a ní àṣà. So tí bàbá wa Ọọ̀ni tó bá fi ọwọ́ òsì fún bàbá Ọ̀wọ́adé ní máìkì, tí bàbá Ọ̀wọ́adé gan bá fi ọwọ́ òsì gbà padà, kì í ṣe èèwọ̀. Kì í ṣe èèwọ̀. Then ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ pé Aláàfin Ọ̀wọ́adé wípé wọ́n nu microphone kó tó di pé wọ́n gbé. Àwọn kan sọ pé bóyá ìkórìíra ni. Àwọn kan sọ pé bóyá Aláàfin ò trust bàbá Ọọ̀ni ni. Ṣé mọ̀ pé number one, kò sẹ́ni tó dé inú ẹnì kankan, ojú ni gbogbo wa rí. Kò sẹ́ni tó dé inú ẹnì kankan. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ti jẹ́ pé gbogbo ibi tí Aláàfin Ọ̀wọ́adé máa ń lọ ni Aláàfin Ọ̀wọ́adé ti máa ń lo handkerchief láti fi bo microphone. So àti George area yẹn ó lágbára díẹ̀. Tó bá jẹ́ pé nísìnyí Aláàfin ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó jẹ́ pé bàbá Ọọ̀ni náà kọ́kọ́ ṣe fún, ìgbà yẹn ni gbogbo wa lè máa sọ̀rọ̀ pé ìwà tán wù ó kù káàtó. Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá bàbá Aláàfin bóyá wọ́n ti kó chest infection nípa microphone, torí mo rántí pé ìgbà tí wọ́n lọ sí ẹ̀ẹ̀kan yẹn péré náà ni mo rí pé Aláàfin ò lo microphone. Ìgbà tAláàfin lọ sí kí lorúkọ Sókótó nìkan ṣoṣo ni mo rí pé Aláàfin ò lo handkerchief. Ṣùgbọ́n gbogbo occasion tó kù tí Aláàfin wà pátápátá ni Aláàfin ti máa ń lo handkerchief. Tó bá dẹ̀ wo ti Sókótó yẹn rí pé kò sáwọn ìsọ̀gbè lẹ́gbẹ̀ẹ́ bàbá. So wọ́n kàn pass mic yẹn. Mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sAláàfin tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bóyá through microphone, bóyá Aláàfin ti ní chest infection rí. So bóyá fún health and safety ni Aláàfin àti ìyàwó wọn ṣe máa ń lo kíní lórí microphone. Irú èmi ń sìn, èmi ní habit tó yẹ pé tí máa fẹ́ lo microphone, mo máa fi sanitizer, máa fi nu orí ẹ̀, máa fi nu. So ṣẹ̀rí ẹni tó bá ti ní habit, lè ṣẹ̀ṣẹ̀ wá máa sọ fún àgbàlagbà pé nǹkan tó ń ṣe ò dáa. Mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká accept Aláàfin Ọ̀wọ́adé according to who he is. Then number two, láti máa fi lórí ọ̀rọ̀ bàbá wa Ọbásanjọ́, oṣù Ọbásanjọ́, bàbá Ọọ̀ni ó dìde ó lọ pàdé Ọbásanjọ́. Aláàfin nígbà tí Ọbásanjọ́ lọ́dọ̀ wọn, Aláàfin jókòó. Àwọn kan sọ pé bàbá Ọọ̀ni pé ìwà tán wù kò bá ọ̀rọ̀ ọba mu. Àwọn kan náà sọ pé
nǹkan tá Aláàfin ṣe pé ìgbéraga ni, àwọn kan sọ pé bá Aláàfin ṣe ṣe yẹn ló ṣe yẹ kó ṣe ṣe. Number one, gbogbo wa la mọ̀ pé kó tó di pé bàbá wa Adéyẹyè Ògúnwùsì jẹ ọba, ọmọ ló jẹ́ sí Ọbásanjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀rẹ̀ rí pé ìjọ́ tí bàbá Adéyẹyè Ògúnwùsì tó ń wọ ìpẹ̀bí nífẹ̀ẹ́, Ọbásanjọ́ was there. Ìgbà tí bàbá Adéyẹyè tó jáde nípẹ̀bí, Ọbásanjọ́ wà lára àwọn tó kọ́kọ́ wá tó dọ̀bálẹ̀, ìyẹn bàbá Ọbásanjọ́, ó wá sí Ilé Ifẹ̀ tó dọ̀bálẹ̀ fọ́ọ̀ni. Ó fi àyà kanlẹ̀, ó wà lórí íńtánẹ́ẹ̀tì, ẹni tó bá ẹ lọ wò ó wà ńbẹ̀, everybody saw it. Then apart from that, lẹ́yìn tí Ọ̀ọ̀nìrìṣà jọba tán nígbà yẹn, ẹ rántí pé kó tó di some occasions, bàbá Ọbásanjọ́ àti ìyá Esther Ajayi àti bàbá Ọ̀ọ̀nìrìṣà wọ́n jọ travel together. I'm just telling you the cordial relationship tó ti exist láàrin bàbá Ọbásanjọ́ àti bàbá Ọ̀ọ̀nìrìṣà. And ẹ máa rí pé bàbá Ọbásanjọ́ àgbàlagbà ni wọ́n. Tán bá ti rí bàbá Ọọ̀nì, wọ́n máa fẹ́ dọ̀bálẹ̀. And because of pé wọ́n fẹ́ bóyá bàbá ṣe ń bọ̀, bàbá fẹ́ dọ̀bálẹ̀, bàbá Ọọ̀nì dìde, ó lọ dì wọ́n mú pé rárá o bàbá, ẹ má dọ̀bálẹ̀. Mo ti gbà á, mo ti fowó àtọmọ mo ti fi rà á. Ọba ba, ṣe rí ó kàn ṣe pé our culture is fading. Ọba ẹni tó bá ti ṣe ọba ṣe nìyẹn. Eléyìí tẹ̀sẹ̀ máa ń sọ pé kò ọba kan ṣe kinní kan yẹn, kò yẹ kó rí bẹ́ẹ̀. So tí Ọọ̀nì bá dìde tán lọ bá bàbá Ọbásanjọ́, tí wọ́n dẹ̀ stop wọn pé ẹ má dọ̀bálẹ̀ ọ̀kan yẹn, that is Ọọ̀nì and Ọbásanjọ́. Kò sí any proof, kò sí long time relationship láàrin Aláàfin Ọ̀yọ́ Àwọ̀adé àti bàbá Ọbásanjọ́. So Aláàfin Àwọ̀adé náà tí bàbá Ọbásanjọ́ gbà tán kí bàbá Alexander tán, tí wọ́n dọ̀dọ̀ Aláàfin Àwọ̀adé, tí ìyẹn náà kí wọn, Aláàfin Àwọ̀adé náà could be carried away. Ìyẹn ò mí pé bóyá torí pé Aláàfin Àwọ̀adé ò dìde kí bàbá Ọbásanjọ́, that is pé he doesn't have respect. No. Then ẹlẹ́ẹ̀kejì ni pé mo rí táwọn kan sọ pé gómìnà Ondo State wípé ó kọjá lẹ́gbẹ̀ẹ́ Aláàfin pé kò recognize Aláàfin, pé gómìnà Ondo State ó kí Ọọ̀nì, ó kí bàbá tó ń ṣe nǹkan, ó kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ Aláàfin kò recognize ẹ̀ kó tó di pé Ọọ̀nì wá lọ mú gómìnà àti ẹ wo rèétí gómìnà ṣe padà kí bàbá Aláàfin. He greeted him with respect. Gómìnà lè máa lọ kó má tiẹ̀ notice f'Aláàfin lójókòó ń bẹ̀. Gbogbo nǹkan làwa máa ń kà sí, gbogbo nǹkan báyìí a máa kà sí láti fi pèrò. Gómìnà Ondo State ó lè máa lọ kó má notice pé Aláàfin ló tiẹ̀ wà lórí ìjókòó. Aláàfin Ọwọ́adé ò tíì pẹ́, wọ́n máa sọ pé tó bá wá jáyé bàbá Adéyẹmí lo 50 years, bàbá Adéyẹmí ti popular. Aláàfin Ọwọ́adé ṣẹ̀ṣẹ̀ dé ni, so ó possible kó jẹ́ pé gómìnà yẹn gan má tiẹ̀ mọ̀ pé bóyá Aláàfin ló wà ń bẹ̀. Then secondly, nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo wa ni pé wọ́n máa ń sọ kinní kan pé aṣọ ọgbà náà ń ró fún gbà. Bàbá Ọọ̀nì á máa dìde, á máa kí àwọn èèyàn, á máa ṣe léyìí, ọba ṣe kinní kan ọba ṣe rí, ó dẹ̀ pé everybody ló ní ìwà títí ẹ̀. Everybody, àwọn máa ń sọ kinní kan, ọmọ méjì tí ìyá kan jọ bí, ẹ gbọ́dọ̀ fìwà wọn wéra. Wọ́n á ní àfin fọmọ ọwọ́ mọ, tẹ́ bá fọmọ ọwọ́ mọ a máa lù kan pa. Ká tó wá sọ 2 adults tí wọn jọ dàgbà nínú compound kan náà, tí wọ́n á máa fi wọ́n wéra wọn. Ó kù káàtó, ẹ má bínú, ẹ mọ̀ pé mi máa bọ́rọ̀ bá ṣe rí lèmi ṣe máa ń sọ. Ó kù káàtó. Then number 2 pé àwọn bàbá wa kọ́ má lọ sí patí mọ́, kọ́ má lọ patí, wọ́n disrespect wọn. Number 1, ayé àtijọ́ ọba ló ń control everything. Ayé ìsìn gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe gbogbo nǹkan. Gọ́ọ̀mẹ̀ntì gan ló ń sanwó oṣù fọ́ba. Gọ́ọ̀mẹ̀ntì ló ń fi ọ̀pá àṣẹ fún wọn lọ́wọ́. Ibi tí respect wà ní wọ́n á lọ pẹ̀bí wọ́n á ṣe. Ọba tó bá ṣe pẹ̀bí properly, táwọn gómìnà tán mọ̀ pé ọba gidi leléyìí, wọ́n á máa fi ọ̀wọ̀ yẹn wọ̀.
kódà ọ̀wọ̀ alálẹ̀ a máa wà lára ẹ̀ níbikíbi tó bá lọ. Ṣùgbọ́n ọba rédèrèdè tí ò ṣèpẹ̀ bí tí ò ṣe kankan, bóyá wọ́n kàn pọ̀ tó ń ṣe kinní ẹ̀, kò sọ̀wọ̀ lára ẹ̀. Ṣèbójú wa a wà láàyè báyìí tí gọ́vnà tó dé tó yọ ọba méjì dànù tó lóun fọba mọ́, tó lóun fáwọn ọba yẹn mú, tó wá dẹ̀ yan ọba míì. A dẹ̀ rí bàbá kan, bàbá yẹn mi ìrántí ọba ìlú yẹn mọ́, tí wọ́n náà lé wọn lọ for 20 years tó jẹ́ pé gọ́vnà Ṣèyí Mákindé ló ẹ̀ṣẹ̀ dá ọba yẹn padà, mi ìrántí ọba ìlú yẹn mọ́. Wọ́n lé lọ for 20 years tó jẹ́ pé gọ́vnà Ṣèyí Mákindé ló ṣẹ̀ dá ọba yẹn padà. So wọ́n ní aṣọ ìgbà òun náà máa ń ró fún gbà. Ẹ lè máa expect pé bí wọ́n ṣe ń ṣe ní ayé àwọn baba ńlá wa òun náà ṣe ṣe sí. Another thing tá a máa ń sọ ni pé irọ́ la máa ń pa, kò sẹ́ni tó live nígbà táwọn ancestors wa wà. Àwọn ancestors wa ẹ jọ̀ọ́ kí ni wọ́n fẹ́ fi máa lọ party láyé ìgbà yẹn? Ní England, ní Europe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọba Europe kì í kúrò ní palace torí pé ní Europe kò síná, kò sí good road. Europe was a swampy place. So ààfin ni àwọn ọba máa ń wà, wọn kì í kúrò láàfin nígbà náà. Wọ́n máa kó ṣàkọlẹ̀ wá fọ́ba. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ wa. Ẹ jọ̀ọ́ ṣé a ní títì ọlọ́dà? Títì ọlọ́dà náà tá à ń sọ ń sìn kò tí ì pé 200 years, kò tí ì pé 150 years tí títì ọlọ́dà dé. Kò tí ì pé 150 years tí títì ọlọ́dà dé. So ṣé láti ẹṣin ni wọ́n máa gùn kiri ńgbà yẹn wọ́n fi máa lọ pàtí? Ṣé àwọn bàbá wa ṣán wọ aeroplane àbí wọ́n gun jet? Same thing náà bàbá ńlá àwọn òyìnbó ò gun jet, wọn ò wọ plane o. Àwọn ọba wọn, àwọn King James, gbogbo àwọn tó jọ wá lójú yẹn kò sí èyí tó gun plane. Àwọn King David wọn ò wọ plane, wọn ò wọ jet. But àwọn bàbá wa náà láyé àtijọ́ wọn máa ń bára wọn ṣe. Tẹ́bá ẹni tó bá káfá dáadáa rí nínú ìtàn Ifá tá ní òrìṣà ńlá ń ṣọdún, gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ pé síbẹ̀. Ọ̀rúnmìlà ń ṣọdún, gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ pé síbẹ̀. Ṣèbí ibi tọ́rúnmìlà ti ń ṣọdún ni ọmọ Ọ̀rúnmìlà Ọlọ́wọ̀ tó ti rúdù sọ́rúnmìlà tó ní Ọ̀rúnmìlà dádé idẹ, òun náà dádé idẹ. Ọ̀rúnmìlà tẹ̀pá ìlẹ̀kẹ̀, òun náà tẹ̀pá ìlẹ̀kẹ̀. Ọ̀rúnmìlà wọ bàtà idẹ, òun náà wọ bàtà idẹ. Tán ní gbogbo ọmọ Ọ̀rúnmìlà 16 ni wọ́n, ọba dẹ̀ ní gbogbo wọn. Nígbà tí gbogbo wọn dé, gbogbo wọn dọ̀bálẹ̀ fún bàbá wọn. Ọlọ́wọ̀ nìkan ló sọ pé òun ò ní dọ̀bálẹ̀ fún bàbá wọn. It's a story for another day. Tán ní ọ̀run tó nǹkan tán lọ́run la fi bínú lọ nìyẹn. So kí là ń gbìyànjú láti sọ ni pé òun náà ti dọba, òun ò lè dọ̀bálẹ̀ fún bàbá wọn. Kí ni mò ń gbìyànjú? Tí ò bá sí patí ńgbà náà, ṣọ́rúnmìlà máa ṣe patí, wọ́n máa wá síbẹ̀. Wọ́n ń ṣe patí náà ńgbà yẹn kò kàn dàbí eléyìí ni. Then ẹlẹ́ẹ̀kejì dẹ̀ máa sọ pé kíní, àwọn bọ̀rọ̀kìnní wà láyé àtijọ́ o, wọ́n máa ń pè ní bọ̀rọ̀kìnní. Those are rich people. Táwọn bọ̀rọ̀kìnní ìlú náà bá ń ṣe nǹkan tó bá invite ọba máa ń travel láyé àtijọ́. Irọ́ ni pé ń pa kọ́ ọba kì í kúrò láàfin. It's a lie. It's a big lie. Irọ́ ni. Ọba ò kì í jáde láàfin. Irọ́. Ọba kan ṣoṣo tí kì í jáde Ọọ̀ni nìkan ni kì í jáde. Ọọ̀ni nìkan ṣoṣo lọba tí ò kì í jáde, tó yẹ pé ẹ̀kan lọ́dún, ọdún ọlọ́jọ́ nìkan la gbọ́ pé Ọọ̀ni ń jáde. Ọọ̀ni nìkan ṣoṣo lọba tí kì í jáde láàfin. Tó ẹ̀ṣẹ̀ wá di pé 1903 ìtàn ni ìjà Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò ló gbé Ọọ̀ni kúrò ní palace. Meanwhile wọn lọ ti dáfá fún Ọọ̀ni àkọ́kọ́, Ọọ̀ni ṣé Ọ̀jájá wà ní wọ́n náà dáfá fún pé àsìkò tó fún Ọọ̀ni láti máa jáde. Ọba yẹn ò gbọ́. Òun ni wọ́n ní ẹ̀mí ọba yẹn ò ṣe gùn torí kò tẹ̀lé ọ̀rọ̀ Ifá. Ifá ní kó jáde, Ifá ti fún Ọọ̀ni láyè láti jáde, láti socialize. So ayé tá a wà yìí, tẹ bá ní kálàfin yín pé kó jókòó sí palace, wọ́n á jẹ aláàfin yín máyé. Ó tẹ̀lé pé ọba wa ọdún ò tẹ̀ nísinsìnyí anyway. Torí mo rá àwọn advice àwọn PA lórí internet, àwọn PA gbogbo Ọ̀yọ́ tán ní pé aláàfin ẹ má jáde mọ́ o, kíníkan ojúgbà yín ti kankan ẹ̀yin lẹ fẹ́ máa, ṣé ẹ̀yin lẹ fẹ́ máa control ọba yín ni? Ọba wọn ní ọba bá ó ṣe máa jẹ́ pé ẹ̀yin aráàlú
lẹ máa sọ fọba pé ìrì báyìí ni kò rìn ibi ni kò gbẹ́sẹ̀ sí, ṣọba jẹ́ mùmú ni. Tẹ bá ṣe fẹ́ advice ọba, kò ṣe pé kẹ wá sórí íńtánẹ́ẹ̀tì kẹ máa sọ fọba pé ọba tẹ close mọ́. Irú àwa ń sìn, mi ò ní nọ́mbà Aláàfin, so tá a bá tiẹ̀ ṣe ṣó tá a bá sọ pé bàbá o, ẹ lọ sílé Ifẹ̀ o, kẹ lọ kí àwọn fámìlì yín o nífẹ̀ẹ́ o, ẹ lọ bá àwọn Erejù mí o, àwọn ọmọlé bàbá yín nìyẹn o, àti ìṣọ̀rọ̀ sọ. But ìwọ tó bá wá jẹ́ pé a ti rí picture ẹ pẹ̀lú Aláàfin tó ẹjọ́ ṣe fídíò tó wà ní palace, ó wá sórí íńtánẹ́ẹ̀tì, ó wá ń fi ọ̀rọ̀ ránṣẹ́, that means you are a psychopath. Yeah, psycho ni ẹ, the attention seeker ni ẹ, ó fẹ́ káwọn èèyàn sọ pé ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ. Ẹni tó ní access tó lè pè, tó bá kàkà ọkọ̀ kẹsì ká ní pé bóyá Aláàfin Ọwádé ò gbé kọ́ọ̀lù ẹ mọ́, wàá send message, wàá text ẹ, kábíyèsí nǹkan báyìí, this is my opinion, than you coming on social media to be creating propaganda. Aláàfin Ọwádé gan ò ràn yín gan. Aláàfin ti mọ̀ pé majority of you pé psychopath nìyí, psychopath nìyí. Reason ni pé ní èjì tá a wà yìí, l'Aláàfin ò kì í bọ̀yàn lọ́wọ́. Aláàfin gbogbo ala rí fídíò bàbá Aláàfin àná náà tó social náà, tún máa parọ́ pé láyé Adéyẹmí bẹ́ẹ̀ ni kó ju wá tiẹ̀ fọ́. Ta ló rí Adéyẹmí ọ̀hún gbà tó kéré? Èyí mọ láìpẹ́ tí bàbá Adéyẹmí gan lé ìgbà tó kéré ni. Wọ́n ti bí èmi gbà tá Aláàfin Adéyẹmí jọba, ṣùgbọ́n mo kéré, mi ìgbọ́n ìmọ̀ nǹkan kan. Wọ́n ti bí mi, mo ti wà láyé ńgbà tá Aláàfin Adéyẹmí jọba, ṣùgbọ́n mo kéré, mi ò gbọ́n, mi ò mọ nǹkan kan, kò dẹ̀ tí ì sáyé íńtánẹ́ẹ̀tì. So kí lẹ wá ń sọ láyé Adéyẹmí kìnìkan ẹ kàn máa fi yẹn ṣe gíní fún wa. Nígbà tá a dẹ̀ dàgbà ṣáàrí bàbá Adéyẹmí náà bó ṣe àbá rí pé bàbá gan social, bàbá já, bàbá ń lọ patí, bàbá ń gba contract, bàbá ń bá gọ́ọ̀mẹ̀ntì ṣe, bàbá ń lọ ṣe gbogbo ẹ̀. Aláàfin Ọwádé dé, ẹ fẹ́ máa wọlẹ̀ fún, ibi ni kò gbà, ibi ni kò máa gbà, ibi ni kò, ẹ fẹ́ sọ Aláàfin yín di puppet boy. Ọba lọba ń jẹ́, ìbáàjọ́ ọmọ ọdún kan ló jẹ ọba, ọba ni ọba, nǹkan tó ń pè lọ́ba nìyẹn. Ọba dẹ̀ bá ni, nǹkan tó bá dẹ̀ ti ṣe, ó ṣe é nìyẹn. Èwe lára síta, Aláàfin ò gbọ́dọ̀ lọ patí, ò gbọ́dọ̀ ṣe. Ẹ dẹ̀ fẹ́ kọ́ Ọ̀yọ́ yín ní progress. Ibo ni ẹ fẹ́ kọ́ Ọ̀yọ́ ní progress? Ayé àtijọ́ ọba, àwọn èèyàn ń kó ṣàkọ́lẹ̀ wá fọba. Nísìn àwọn èèyàn ló lọ ń gbà ṣàkọ́lẹ̀ lọ́wọ́ ọba náà. Àwọn èèyàn expect ọba kó fún wọn lówó ń sìn ni. Ayé ìgbà kan làwọn èèyàn ń lọ kó gbogbo ẹrù. Tó bá jẹ́ pé ayé àtijọ́ ń sìn, gbogbo owó táwọn ọgọ politician ní, ọba ló yẹ kó ní. Ìṣàkọ́lẹ̀ ọba ló ní. Ṣùgbọ́n nísìnyí ọba, àwọn èèyàn gan, ọba tún fáwọn èèyàn ní scholarship, wọn bá ń ṣe gbogbo ẹ̀ ni. Ọba tí ò bá socialize, ibo ló ti fẹ́ rówó ṣèlú? Ọba tí ò bá socialize, ibo ló ti fẹ́ rówó ṣèlú? Tí ẹnu gbẹ, tí ẹnu bá dẹ̀ gbẹ náà, t'Aláàfin yìí ò rí, tí ò ta tú èyí náà lè máa dìde ogun tó bá yá pé àwa ò ríro Aláàfin rí o. Bẹ̀rẹ̀ sí máa fa Aláàfin yẹn tún máa fi compare ọba míì pé ẹ wo ọba Ifẹ̀, ẹ wo bó ṣe ń ṣe, ọba tiwa lọ́yọ̀ọ́ o, kò sí nǹkan kan tá a rí látọ̀dọ̀ ẹ̀. Ìbẹ́yìn lẹni kọ́ba yín jókòó sáàfin, kọ́ba yín má socialize, kọ́ba yín má ṣèkì èèyàn. Nǹkan tó bá ti mú kí ọba dìde kúrò lórí ààfin, tó lọ síta, tó lọ ṣe patí, ó mú kí ọba hug èèyàn, ó mú kí ọba ṣe anything. Ayé ta wà yìí, ayé ti yàtọ̀, things has changed. Even ní England, ọba England kò ríṣẹ́ ṣe mọ́, gọ́ọ̀mẹ̀ntì ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Bàbá àtìyàwó ẹ̀ máa ń tọ̀ kiri ni. Wọ́n lè jí báyìí, wọ́n á tọ̀, wọ́n á lọ sí gbogbo, wọ́n á ti lọ sí gbogbo àwọn agbègbè kiri, wọ́n á tún gba India lọ, wọ́n á gba àwọn country lọ, wọ́n á lọ máa bọ̀ àwọn èèyàn lọ́wọ́ kiri. Bẹ́ẹ̀ ni, láti fi múnú ara wọn dùn. Bàtán ò ríṣẹ́ ṣe. A sọ jù báyìí lọ, ó dìgbà kan náà.